al-Maqdisi rahimahullahu ta'ala rahmatan wasi'a. Àwa ní àwọn masáìl, àwọn ìbéèrè ẹ̀sìn tó pàtàkì eléyìí tó ní ṣe pẹ̀lú táyàmọ́mù, so ó ní à ń gbéyẹ̀wò kó lè bá yé wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Níbi tá a ti dúró níjẹ̀jọ́, òun náà ni pé ẹni tí ó bá ní ọgbẹ́ tọ́gbẹ́ ń bẹ pẹ̀lú ẹ̀ tí ò láǹfààní àti lè ṣe àlùwùdù àlùwàlá, pé bóò ni ó sì ṣe. Ẹgbẹ́ àṣà àwọn àlàyé kan fúnra wa pé àwọn àfáà sọ pé ẹni tó bá jẹ́ pé dédé ibi tí ọgbẹ́ yẹn bá nìkan, pé ó lè máa ṣàlùwàlá olómi bọ̀, ibi tọ́gbẹ́ yẹn bá nìkan, nìkan ni ó fi táyàmọ́mù ṣe. Aláwọn ẹni kejì ní irọ́ kò tí ẹ̀ níbi kó máa ṣàlùwàlá láti pìlẹ̀, kó ṣe táyàmọ́mù láti bẹ̀rẹ̀, kó sì mọ̀ pé òun tọ́ láti ṣe ìjọsìn báhùn. So ibẹ̀ ni a ti dúró ní ìjẹ́jọ́. Insha Allah ta'ala, ilé tó tún ní ṣe pẹ̀lú àlámàrí táyàmọ́mù, ó ní pé ǹjẹ́ lẹ́tọ̀ọ́ ẹni tí bá ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ pé tó ń bá lo omi nǹkan lè sí òun, ó sì ní jánábà láà torí òtútù tó lágbára gan, ó wò pé wíyá àsìkò ní ọyẹ́ la wà, àbíbẹ̀kọ́ òtútù mú gan lásìkò yìí náà, kí ni tí ó ṣe? Ǹjẹ́ lẹ́tọ̀ọ́ kí ẹni yẹ kó ṣe táyàmọ́mù tí ń bẹ̀rù pé tó ń bá ní kó lọ wẹ̀ ó lè já sí kúfò? àwọn àfáwà ni yajuzu liman khashiya ala nafsihi al-maut bisababi burudati al-ma' an yatayammam. Ó lẹ́tọ̀ọ́ ẹni tí bá ń bẹ̀rù pé òun lè jáde láyé ní tìtorí okùnfà tó bá fi omi tútù wẹ̀, wọ́n ní irú ẹniyàn lè ṣe tayammum li'annahu bi manzilati al-marid, torí pé ẹniyàn ti wà ní ipò aláàrẹ̀. ẹ̀sùn mọ̀ pé ẹni tó bá já láàrẹ̀ nínú yọ̀ǹda tí ṣẹ̀ríà ìsìláàmù tó yọ̀ǹda fẹ́ni tó bá já láàrẹ̀ ni pé ó lè ṣe tayammum. Kò sí excuse kí wọ́n sọ pé torí pé ìrún mi ní òjé ń ṣe sọ̀láàtì ní òjé ń kírun ní yóò ṣe tayammum. Ilé ìjọ ni ìlànà ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa wípé yóò lo tayammum yẹn náà báyìí. Ẹ̀rí tí wọ́n wá lò lórí eléyìí, àkọ́kọ́ onígbólọ̀ Ọlọ́run ọba àlékiọlá tí ń bẹnu Suratul Nisa aya 29 níbẹ̀, pé Allah subhanahu wa ta'ala ó sọ pé wala taqtulu anfusakum, ẹ má para yín o, inna Allaha kana bikum rahima, dádájú Ọlọ́run aláàánú inú ṣe sí yín, aláàánú Ọlọ́run jẹ́ sí gbogbo olùgbàgbọ́ òdodo. Gbogbo àwọn nǹkan tó bá lè ṣokùnfà ń tí ẹ̀mí wa ó fi bọ́ tó jẹ́ pé sábà bí yẹn ọwọ́ wa náà ni ó ti wá pẹ̀lú àṣẹ ètò wa, ṣẹ̀ríà ìsìláàmù kò fàyè gbà, aláàánú lọ́lọ́run. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí wọ́n lónìí. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní maruya an Amr ibn al-As annahu lamma bu'itha fi ghazwati dhati salasil. Wọ́n ní Amr ibn al-As tó jẹ́ bàbá Abdullahi ibn Amr ibn al-As, wọ́n ní nígbàtà gbòdìdé lọ sí ojú ogun dhati salasil, qala Amr ibn al-As wá sọ pé ihtalamtu fi laylatin baridatin shadidatil buruda, olóhun lálá ní òru mọ́júmọ́ ọjọ́ kan tó jẹ́ pé òtútù lágbára níjọ́ náà. Fa ashfaqtu in ittasaltu an ahlaka, ìwọ́n bẹ̀rù pé tí n bá ní kí n lọ wẹ̀ nísìn ó lè já sí kúfò. Amr ibn al-As sọ bẹ́ẹ̀. Fatayammamtu thumma sallaytu bi ashabi salata as-subhi, ó ní òun bá bẹ̀rẹ̀ sí ní ṣe tayammum, ẹ̀rù ń bọ̀ pé tó wá ní kó ń lọ wẹ̀ ó lè já sí kú, òun wá ṣe tayammum. Òun náà sì lásáájú fáwọn èèyàn rẹ̀, ó wá ló ń kírun àṣùbà fún wọn, ìrun dájí. Falamma qadimna ala rasulillahi sallallahu alaihi wasallam dhakaru dhalika lahu, nígbà táwọn wá dé sọ́dọ̀ ànábì, àwọn táwọn wá jọ kírun yẹn wọ́n wá sọ dédé tó ṣẹlẹ̀ fún ànábì pé àbọ̀ rí ni ànábì. Amr ibn al-As ó sùn mọ́júmọ́, ó lálàá, ó ní jánábà. Nígbà tó wá ní jánábà, ó lẹ́rù ń bọ̀ pé òun ò fẹ́ wẹ̀ omi tútù kó má já sí kúfò.
òun sì ló lídìí wa tó kírun fún wa ó nígbà tó sọ yẹn bá Ànábì faqala ya Amr Ànábì wa sọ pé ìrẹ́ Amr sallaita bi ashabika wa anta junub ó kírun ó síwájú kírun fún àwọn èèyàn rẹ̀ tó sì ní jánábà faqultu Amr ibn As wá ní òun wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé dhakartu qawla Allahi ta'ala nítorí kò ń ṣe bẹ́ẹ̀ ni pé òun rántí gbólóhùn Ọlọ́run tọ́lọ́n sọ nínú Suratul Nisa pé wala taqtulu anfusakum ẹ má para yín ọ̀rọ̀ tó rántí nígbé Ọlọ́run ẹ má para yín o torí pé kí ni inna Allaha kana bikum rahima aláàánú oníkẹ́ ni Ọlọ́run jẹ́ sí oní tó ń fi sí bánu fatayammamtu thumma sallaytu fadahika Rasulullah sallallahu alaihi wasallam oníbánàbí ṣe gbọ́ ọ̀rọ̀ ìbáyìí Ànábì bá bú ẹ̀yìn walam yakun shay'an Ànábì ò sọ nǹkan kan mọ́ ṣùgbọ́n bá dìtì ṣe dùn tó lọ́dọ̀ àwọn àfáà aládìtì wọ́n gbà pé àdìtì yẹn kò fẹsẹ̀ múlẹ̀ dọ̀ífù ni àdìtì náà lálàáfíà lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìyẹn ló fà á tí wọ́n fi sọ pé wa hadha hadithun mukhtalafu fihi àdìtì ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ní ìyapa ẹnu wa rajihu da'fu àmọ́ yìí tó rìnlẹ̀ jù náà ni pé kò fẹsẹ̀ múlẹ̀ illa anna qawa'ida ash-shar'i tashhadu lahu yàtọ̀ sí pé òfin ẹ̀sìn ń tún jẹ́rìí àdìsí yẹn ò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n a ti ní qawa'id principle kan ti wà ní ẹ̀sìn tẹ́lẹ̀ tí ń fi ń jẹ́rìí ìntàdìsí yẹn sọ irú ẹ̀ pọ̀ tẹ́ pé àdìsí ò ní lálàáfíà bẹ̀tà àwọn àfọ́ lo mánà àdìsí yẹn àti irú nǹkan tí ó ní ṣe pẹ̀lú ẹ̀ bóyá ti irú òmùmù kan fún wọ́n ní wàyí ayído adal madhab kadhalik qawluhu ta'ala wọ́n ní tá tún lè fi kún ojú ọ̀nà yìí lọ́wọ́ pé irú ẹniyẹn ó lè lómi ẹni tí ń bẹ̀rù pé òun ó kú tó bá ní kó ó lè ṣe táyà mọ́mù ẹni tí ń bẹ̀rù pé òun ó kú ń tá tún lè fi kún ọ̀rọ̀ náà lọ́wọ́ ní gbólóhùn Ọlọ́run tí bẹ̀rù nínú Suratul Maida ayé ẹlẹ́kẹfà pé ma yuridu Allahu liyaj'ala alaykum min haraj Ọlọ́run ò gbèrò kó gbé kalẹ̀ ńlẹ̀ fún yín nǹkan tí ó jẹ́ ìṣòro fún yín ìfúnpinpin wàhálà ìdààmú Ọlọ́run ò gbèrò rẹ̀ fún wa so iran tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ sí pé ìnira tó ń wo pé yóò ṣẹlẹ̀ sóhun tó bá lo nǹkan míì tí ò ní múnira wá a jẹ́ sí pé tọ́lọ́ ń pè sí náà ló ṣe ibẹ̀ ni táwọn àfáà yẹn tó ń lò wọ́n wá ní wàdálíkà ba'da dhikri tayammum àyà yìí sì ní lẹ́yìn ìgbà tọ́lọ́ ti sọ̀rọ̀ nípa tayammum náà ló mú àyà yẹn wá فكأنه أشار إلى أن تيمم يشرع عند وجود الحرج في استعمال الماء nígbà tó jẹ́ pé àyà yẹn tí ń sọ ní pé ń tọ́ka sí wa pé wọ́n ṣe táyàmọ́mù lófin nígbà tá a bá ti lè rí nǹkan tí ó mú ìfúnpinpin wá tá a ti lè rí nǹkan tó lè kó ìnira bá wa tá a fi ní láǹfààní àti lo omi àwọn ni wala shakka kò wá sí èméjì anna shiddata al-buruda min hadha al-haraj pé tó tútù bá le gan tó mú kọkàn kágẹ́ nínú àwọn nǹkan ìfúnpinpin ni yẹ́rí pé tó tútù bá mú dójú ẹ̀ ó kọjá pé ẹlòmíì máa ń wọ sweater méjì ẹlòmíì wọ mẹ́ta tí ó dọ́gbù gbogbo àwọn yẹn yóò tó triple rẹ̀ irú ẹnìyẹn lẹ́wà sọ fún pé túláàsì ní o gbọ́dọ̀ ṣe àlùwàlá ni ṣe mọ̀ pé nígbà tá a fẹ́ kó ìnira bá nù ṣẹ̀ríà Islam ò sì pè wá síbi nǹkan tí ó mú ìnira wá fún wa kó kàn ra bọ́ síbi tí ó ti ṣe táyà mọ́mù kó yanjú ẹ̀ wọ́n wá ní ṣùgbọ́n òtò ti bẹ́ẹ̀ náà lakin yanbaghi an yunabbaha ala anna tayammuma la yushra'u fi hadhihi al-hala agbọ́dọ̀ tají pé wọn ò ṣe táyà mọ́mù lófin ní tìtorí pé tó tútù bá ti mú kìí ṣe torí ẹná fi ṣe lófin agbọ́dọ̀ tají lórí ẹ̀ illa ba'da al-ajzi an taskhin al-ma' wallahu a'lam àyàfi tó bá jẹ́ sí pé kò bá rọrùn akágara gbogbo mísì tá a lè fi gbómi kaná ní òsí ìyẹn ní hot plate nẹ́pọ̀ múnadé ó ní kó ń tanná sí gáàsì tó ti tán ìgbà tí ó bá ní kó ń fi sáná sí ebú ó lè má rọrùn àsìkò wọn ti jáde irú ẹni yẹn nìkan ni wọ́n pàmìtì ẹ̀ kíkà ṣe mùjáwọ́dù pé òtútù mú ǹléwẹ̀ ǹlé ṣe dé nìkan tọ́ sì rí iná tọ́ lè fi gbómi kaná tọ́ fi wẹmi gbígbóná ọrí àwọn àǹfààní oríṣiríṣi
tó fi rí ìwẹ̀ yẹn wẹ̀ irú ẹni ẹ kò sí excuse fún ó gbọ́dọ̀ lọ wẹ̀ ní pẹ̀lú omi gbóná ẹ̀tì ìdáhùn àmọ́ tí ò bá ti láǹfààní àti rí omi gbé kaná tí ó lọ́wọ́rọ́ kò lọ sí tayammum wallahu a'lam. So ó jẹ́ ṣókí ní agbárin yẹn. Bákan náà nínú àwọn nǹkan tí ó tó rọ̀pọ̀ mọ́ alámàrí tayammum tá ń sọ ń ní pé man daqa alayhi al-waqt bihaythu law ista'mala al-ma' fata waqtu as-salah àsìkò ti fún tẹ́ntọ́ máa ní kò ń lo omi nísìn bóyá mọ́ gúrù ti fẹ́ jáde lápèjúwe ó kù bí ìṣẹ́jú kẹ̀ àbí 30 seconds tó bá ní kò mọ́ sàlọ̀ alá olómi láàrin 30 seconds yẹn àsìkò ọmọ gbogbo ti jáde kìí ṣe pé jẹ́ mọ́ bọ́ là ń sọ̀rọ̀ àsìkò ọmọ gbogbo yóò ti jáde irú ẹni yẹn ó wá wò pé só ń lè ṣe tayammum kó fi lépa bá àsìkò ọmọ sẹ́sì mọ̀ pé a ti ṣàlàyé síwájú pé kódà kó ṣe pé rákà ẹyọ kan nìyẹn bá lásìkò ọmọ ọfẹ́ kí rákà mẹ́ta mọ́ gbígbì lápèjúwe ọwọ́n wà lórí rákà alákọ̀ọ́kọ́ lọ bá àsìkò ọ̀run rákà méjì yòókù tí ó wà lẹ́yìn rẹ̀ àsìkò ọ̀run ti jáde wọ́n lọ bá wákùtù sọ̀láàtì náà àmọ́ wákùtù yẹn wákùtù ìbtìrọ́ríyà ní àsìkò ìbtìrọ́rì ní làlórí ni kìí ṣe wákùtù ìktìyárí tó mọ̀ pé eléyìí ló bá wọ́n ní ẹni yẹn kí ni ó wá ṣe tí yóò ṣe tayammum ni àbí yóò sàlùwàlá kásìkò ọ̀run jáde lórí mas'ala yìí náà àwọn àfáà ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ àkọ́kọ́ wọ́n ní la yajuzu lahu at-tayammum wa in fata al-waqt wọ́n ní kò lẹ́tọ̀ fún ẹntọ̀n kó ṣe tayammum kódà kásìkò bá jáde kó yà fàṣíkò lẹ́lẹ̀ kó jáde ọ̀rọ̀ eléyìí ibẹ̀ làbá àwọn Shafi'iyya àwọn tí wọ́n tẹ̀lé Imam wa Shafi'i bẹ́ẹ̀ àwọn Hanabila àti Abu Yusuf ẹ̀rí wọn náà ni àyà tí ń bọ̀ yìí wọ́n ní àkọ́kọ́ ni pé Ọlọ́run bá àlékẹ́ lásọ nínú Suratul Maida ayẹ́lẹ̀ kẹfà náà ni pé idha qumtum ila salah tẹ́ bá dìde lọ síbi ìran pẹ́fẹ́ kí wọn faghsilu wujuhakum ẹ fọ ojú yín wa aydiyakum ila al-marafiq wamsahu bi ru'usikum wa aydiyakum wọ́n wá ní àyà tí wọ́n fẹ́ lò nípa ayé ẹni pé falam tajidu ma'an ibi táwà fẹ́ lónà pé wá rómi ó túnmọ̀ sí pé ẹni yẹn ti kọ́kọ́ wá omi kò rí kìí ṣẹni tí ń wo omi báyìí tó wá nítorí pásìkò òun fẹ́ jáde ìrùn òfin lómi áyà pé ọ̀ ṣe tayammum ọ̀ ti wá omi falam tajidu ma'an ọ̀ ti wá ọ̀ wá rí omi fatayammamu ìyẹn lọ ṣẹ̀ṣẹ̀ wá ṣe tayammum wọ́n ní ẹ̀rí àwọn nì tí wọ́n torí ẹgbẹ́ áyà ìkàrẹ́lẹ̀ ní pé fukdanul ma' shartan li iba'ati tayammum àìrómi ní òṣòkùnfà tíyàn fi ṣe tayammum ẹlẹ́ẹ̀kejì àdífẹ́ àbí òwúrọ̀ ọjọ́ láàrin nínú ẹ̀rí tí wọ́n lò pé kódà básìkò bá bọ́mọ lọ́wọ́ kó yá bọ́ yóò lu àlùwàlá olómi náà ni wọ́n náà ni àdífẹ́ tí àbí òwúrọ̀ gbà wá ń bẹnu Bukhari àti Muslim wọ́n lọ́pọ̀ Nabi sallallahu alaihi wasallam sọ pé la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda Ànábì ní Ọlọ́run ní gba ìrun ẹnì kọ̀ọ̀kan yín nígbà tó bá ti dẹ́gbẹ̀ títí tí ó fi sàlùwàlá ẹ̀rí pé Ànábì ò sọ pé títí tí ó fi ṣe tayammum àlùwàlá sì ní àwọn òfin tán pè ní àlùwùdú àlùwàlá olómi ni pé ìlànà téèyàn bá lọ kírun tí ó sì rómi tí ò lómi kò ní ìrun ibi tí a tó fẹ́ lóòrùn ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún mú hadith kan wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhu yìí ń bẹnu Muslim àti Tirmidhi àti Ibn Majah wọ́n lánàbí sọ pé la tuqbalu salatun bi ghairi tuhur wọn ò ní gba ìran kankan téèyàn bá kí láìsí pé wọ́n yéèyàn sì mara wala sadaqatun min ghulul àbí sàárà téèyàn bá ṣe láti fi pé ó jí nǹkan gbé ọjí nǹkan wá sí sàárà pẹ̀lú tó jí Ọlọ́run nígbà àmọ́ bí sàárà nǹkan là ń lọ ibi tá ń lọ gbogbo ẹni pé wọn ò ní gba ìran tí èèyàn bá ṣe ìmára rẹ̀ sẹ́sì mọ̀ pé tí wọ́n fi gba ìmára oníyẹ̀pẹ̀ wọlé fún wa ní táà bá rí omi àbí èèyàn kájára láti lè lo omi kìí ṣe pé wọ́n tọ́ rómi nílẹ̀lẹ̀ báyìí tó wá lọ lo tayammum ajẹ́sí pé tayammum tó lo kò ní wúlò nǹkan tí ṣẹ̀rí àtòrí ẹgbẹ́ kàẹ́lẹ̀ tó bá lọ fi kírun bá ọ̀ nínú ìrùn nǹkan sọnù kìíní yẹn ò ní jẹ́ tòróòrù fún ọ kò ní jẹ́ ìmára fún ọ lásìkò yẹn pé pé mọ́jẹ̀mú ni wọ́n fi gbé tayammum kàẹ́lẹ̀ ọ̀ sí pé mọ́jẹ̀mú yẹn mo rò pé a ti rí báwọn
wọ́n ní bákan náà àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ní yushra'u lahu at-tayammum was-salatu qabla khurujil waqt wọ́n ṣe lófin fún ní ó lè lo tayammum kó sì kírun kó tó di pásìkò lọ. wọ́n ní wa bihi qala ahlu ar-ra'y wal-Awza'i wa Malik wa Ibn Hazm wa ikhtara'u Shaykh al-Islam Ibn Taymiyyah wọ́n ní ọ̀rọ̀ oní tí àfá àwà Awza'i àti àwọn ashabu ar-ra'y Imam Malik ní ẹwà ń bẹ̀ àti Ibn Hazm az-Zahiri náà ní tí àfáwà àgbà Ibn Taymiyyah tánà sàlẹ́sà nínú ọ̀rọ̀ wa qayyadahu al-Ahnaf bi annahu yajuzu idha kanat as-salat allati tafutu la badalan laha al-janaza wọ́n ní àwọn Hanaf àwọn àtàntẹ̀lé ìmáwọ̀mú wa Abu Hanifa wọ́n ní tó bá jẹ́ sí pé ẹni ìyẹn ó bá jẹ́ sí pé iye ìrun tí ò tí ẹ̀ ní ìpàrọ̀ ń ní pé ó lẹ́tọ̀ọ́ fún kó ṣe tayammum kó fi lépa bá wọ́n wá má pèjú wa pé bí ìrun òkú afẹ́ kí ìrun sókùlá àwọn pé tá bá ti lè tọ̀ nísìn àtò afẹ́ kí ìrun sókùlá tí wọ́n bá ti lè ṣe Allahu Akbar ìṣẹ́jú lóòrùn náà fi kí ìrun sókùlá tó bá lọ sí ẹ̀fẹ́ máa ṣe àlùwàlá ó sì fẹ́ bá ládá pé kí wọ́n náà kí ìrun sókùlá àsìkò yóò sì lọ wọn ò ní gbókù bí ọ torí pé ìwọ nìkan ló ṣẹ́kù wọ́n ní ó lẹ́tọ̀ọ́ kó ṣe tayammum kó fi lépa bá àsìkò ìrun tó fẹ́ kí sókùlá wọn pé lè kí ẹ̀ báwọn pé ìyún nìkan ni wọ́n gbà wọlé ẹ̀rí wọn lórí eléyìí àwọn náà mú hadith kan wá látọ̀dọ̀ Abi Juhaym al-Ansari qala aqbala Rasulullah sallallahu alaihi wasallam min nahwi bi'ri Jamal wọ́n lá Nábì ń bọ̀ níjọ́ kan láti ọ̀nà agbègbè kànga Jamal falaqiyahu rajulun fasallama alayhi ọkùnrin kan wá pàdé Ànábì ó wá sálámà sí Ànábì bó ti pàdé Ànábì ó sì assalamu alaikum falam yarid Rasul sallallahu alaihi wasallam Ànábì wá dáhùn sálámà rẹ̀ hatta ata ala jidarin tánàbí fi wá sí bí àgànná kan ògiri kan famasaha bi wajhihi wa yadayhi Ànábì wá sí tayammum ó fọwọ́ pa àgànná ó fi ọwọ́ wá pa ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ thumma radda alayhi salam Ànábì ṣẹ̀ṣẹ̀ wá dá ẹni náà lóhùn sálámà kí ni tí wọ́n fẹ́ lóhùn bí hadithi wọ́n ní ìtàwọn fẹ́ lóhùn bí hadithi ó ní pé a rí pé sálámà yẹn ọ̀ràn yẹn ni kánàbí dáhùn rẹ̀ nígbà tó yẹ pé ẹni yẹn ti sálámà sí ṣùgbọ́n Ànábì kórí ajá òun ò fẹ́ dáhùn sálámà tó kò sí lórí ìmára Ànábì wá tètè lọ síbi kìíní ó sì tayammum torí pé kò fẹ́ jẹ́ kí àsìkò kìíní ẹ bọ́ ẹ̀rí tí wọ́n fẹ́ lónà pẹ̀lú pé ẹni tó wá fẹ́ kírun jànáza tásìkò yóò bọ́ ó lè ṣe tayammum pé kò sí láìfí so àdífi àkọ́kọ́ táwọn lọ ló ń bẹnu pé a jẹ́ sí pé irú ẹni ìyẹn náà tásìkò wọn bá bọ́ ẹgbẹ́ bí tá ti lọ́rẹ́ gẹ́nu tásìkò wọn bá bọ́ kí ń tàn yá ṣe tayammum láti fi lépa bá àsìkò wọn kódà kó máa wo omi láì kódà kó máa lo omi wọ́n wá ní qalu fahadha aslun fi jawazi tayammum li khawfi fawati alwajib ilé gan ni ìpìlẹ̀ tí wọ́n fi ṣe tayammum lẹ́tọ̀ọ́ torí pé téèyàn bá ń bẹ̀rù bíbọ́ ohun tó jẹ́ ọ̀ràn èèyàn wọn gẹ́gẹ́ nípìlẹ̀ a sì mọ̀ pé àsìkò òun ní ọ̀ràn èèyàn ni àwọn àfáàsì ní kọ́ ìdà pé gbogbo àwọn ṣùrútù sọ́lá tá a máa ń sọ yẹnyẹn pé alwaqtu akadu shara'itu sọ́lá àsìkò òun ló kẹpá jù ní gbogbo májẹ̀mú ọ̀run tá a máa ń sọ èèyàn sọ kúrà àfà ọmọ yàgbẹ́ sí mi lá òun sì lásọ mí ti fi kírun àsìkò òun ti wá fẹ́ já ó ti fẹ́ bọ́ àbíbẹ̀ẹ̀kọ́ aṣọ ẹyọ̀kan náà mo ní kò sáṣọ míì aṣọ ẹyọ̀kan náà sì ní mo ti fọ́ ìhòòhò mo wà bóò ní sí wá sí àsìkò òun ìfẹ́ lọ àwọn àfáà ní yóò kírun bá náà ni tó gbé kí ni alwaqtu akadu shara'itu sọ́lá àsìkò òun ló kẹpá jù ní gbogbo mọ́jẹ̀mú téèyàn bá ń sọ gbogbo mọ́jẹ̀mú yòókù àsìkò òun èèyàn gbọ́dọ̀ fi ṣeré ẹgbẹ́ ti bá ní wọ́n fi ṣàlàyé nípa pé tó bá ní ṣe pẹ̀lú àsìkò ìyẹn láǹfààní ní ọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ìyẹn láǹfààní láti ṣe tayammum láti fi lépa bá àsìkò ọ̀run ẹ̀sìn mọ̀ pé nípa ikọ́ ìdà yẹn wọ́n ní wala yajuzu qablaha wala ba'daha illa liman nawa al-jam' kò lẹ́tọ̀ọ́ kéèyàn kírun kásìkò ọ̀run tó wọlé àbí kéèyàn kírun lẹ́yìn ìgbà kásìkò ọ̀run bá jáde illa man nawa al-jam' àyàfẹ́ ni tó bá ń gbèrò pé òun fẹ́ ṣe jámù láàrin sọ̀làtẹ́yìn
sọ mọ̀ pé a fẹ́ kí ìrun méjì a fẹ́ jẹ ìrun méjì pọ̀ lábúdà kò sí tàbí ṣùgbọ́n àsìkò kan yóò lọ fún kan tó bá jẹ́ pé jámọ̀ tẹ̀kídìmù la fẹ́ ṣe a fẹ́ kí zúrì àtàsìrì lápèjúwe àwọn afẹ́ kí ní àsìkò zúrì sọ mọ̀ pé àsìrì ò tí wọlé a sì ní ò lẹ́tọ̀ọ́ kéèyàn kírun tásìkò òun ò bá sì wọlé ṣùgbọ́n ẹ̀rí náà ló tó ń yọ ìyún tó pé jámọ̀ ló fẹ́ ṣe tó bá ṣe pé jámọ̀ tàkìrì náà la fẹ́ ṣe kí lásìkò zúrì a fẹ́ kí lásìkò àsìrì sẹ́mọ̀ pé àsìkò zúrì ó ti lọ àsìkò àlásàrì ní àsìkò ní láàmàkí ìdán irú àwọn tí àǹfààní wà fúnnù láti kí irú òun bá wọn tásìkò òun ti jáde àbásìkò òun ò tí wọlé jámọ̀ ní àmáyókù téèyàn bá fi lè kí tásìkò rẹ̀ jáde tó fojúlẹ̀ sílẹ̀ báwọn ìntàn ò ní ẹ̀rùn kódà èyí tó rìnlẹ̀ jù náà àwọn àfáà ní pé kò níwò ẹ̀ kí padà ó kàn lọ máa tọrọ istighfar ní torí kò sí ẹ̀rí tó sọ pé yóò tàn kí li anna al-qada'a taftakiru ila dalilin jadid ká láàṣẹ gbèsè ó bùkátà sí ẹ̀rí tuntun ibi tá a ti lọ́mbẹ̀ ni pé wọ́n ní torí kásìkò ohun tó jí ọ̀ràn èèyàn má bàa bọ́ ní wọ́n fi ṣe táyà àwọn mùgá ní òfin ẹ̀tì rí báwọn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọ́n ní àfáwà Ibn Abdul Barr wọ́n sọ ní tí àwọn al-Istizkar ní mujalladi ẹlẹ́ẹ̀kẹta ní page 171 níbẹ̀ wọ́n ní fakullu ma lam yajid al-ma ẹni gbogbo ẹni tí ò bá rí omi wa khafa fawat as-salat tí wọ́n bẹ̀rù pé àsìkò wọn bọ́ kana lahu an yatayammam in kana maridan aw musafiran bin-nafs a rí pé ẹ̀rí kẹlẹ̀ gbé wánà Qur'an tí ń tọ́ ń bá jẹ́ aláàárẹ̀ àbúbá wà nínú àjò tí ò rí omi ẹ̀rí gbé wá pé kó ṣe kíni kí ó ṣe kíni ó ṣe tayammum wà in kana hadiran àfáwọn tó bá jẹ́ pé kìí ṣe nínú àjò náà tó wà nílé sahihan tó sì lálàáfíà fabilmana a lè fi túnmọ̀ náà gbé sí àsìkò òun fẹ́ jáde ó sì lálàáfíà tó bá ní kó ń lo omi àsìkò òun yóò lọ́tẹ́ àjẹ́ sí pé kó sí tayammum kó fi lépa bá àsìkò òun ẹ̀tì ìgbàm àná ni wallahu ta'ala a'lam ọlọ́run ló ní mẹ́jù so ibi tí àná tó gbé sínú ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta nínú àwọn tí wọ́n gbà pé a lè ṣe tayammum torí kásìkò òun má fi bọ́ táà sí ń wo omi báyìí ẹ̀tì ìgbàm pé àsìkò òun fẹ́ lọ àá sí ń wo omi báyìí tàbá ní ká sàlùwàlá ìgbàtàbà sàlùwàlá tán àsìkò òun èdè lọ so ní tí wọ́n bá sọ kìí ṣe pé jẹ̀mọ́ o ẹ̀rí bá ń sọ kìí ṣe jẹ̀mọ́ kí ẹ̀mọ́ sì gbọ́ ibi wọ́n ti gbé jẹ̀mọ́ ọwá sáré ṣe tayammum tó bá lọ sí tayammum pẹ̀lú ẹ̀ nírun kò sáfà kan tí ń sàlàyé pé kọ́ fi lépa bá jẹ̀mọ́ ìkọ́ ló mọ̀ bí ọ̀rọ̀ yìí ò tí ẹ̀rin ilẹ̀ pápá jẹ́ afáwà àgbà Ibn Taymiyyah alayhi rahmatullah àwọn wá ní wà asọ́wò aqwali al-ulama èyí tó lálàáfíà jù nínú àwọn gbólóhùn táwọn afá sọ ní pé annahu yutayammam li kulli ma yukhafu fawatuhu kal janaza pé a lè ṣe tayammum fún gbogbo tá a bá ń bẹ̀rù pé àsìkò yóò lọ gẹ́gẹ́ bí ìran òkú wa salatil eid àti ìran eid èèyàn dé eid níṣe ó wá òpé omi ìdàtí fi ṣàlàlá ó sì bá wọn pé wọ́n ti ń kírun lọ ẹ̀tì ìgbà sẹ́mọ̀ pásìkò eid ìran eid náà níṣe ó lásìkò péréte ní wọ́n ní irú ẹ̀yẹn lè ṣe tayammum láti fi lépa bá ìran eid bó ti ẹ̀jẹ́ pé àwọn àfáà tún láwọn ọ̀rọ̀ pé ẹgbẹ́ sọ̀látù jànáza náà kìí sọ ọ̀rọ̀ ẹ̀yàn ní lórí àìníyà kìí sọ ọ̀rọ̀ ẹ̀yàn lórí gbogbo kálukú báyìí fágbò kìfáyà ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n sá gbé ìdájọ́ rẹ̀ wá fún kásá gbé mẹ́bà àti tó bá yàtọ̀ sí àwọn ìrun méjì yẹn ìrun òkú àti ìrun eid nínú nǹkan tó yẹ pé à ń bẹ̀rù pé àsìkò yóò lọ wọ́n ní fa inna salata bitayammum khairu min tafriti as-salah ká kírun pẹ̀lú tayammum ó dájú ká jẹ́ kí àsìkò òun yẹn bọ́ lọ ká kírun pẹ̀lú tayammum ó dájú ká àsìkò òun yẹn bọ́ yẹn lọ wọ́n ní wa qala Ibn Taymiyyah àti wọ́n sọ pé wa kadhalika in lam yumkinu as-salatu al-jama'a al-wajiba illa bitayammum àwọn tó wá gbé ọ̀rọ̀ kan wá ta ní àwọn àfáà tó ń tako àwọn ọ̀rọ̀ ilé ẹgbẹ́ ti báwọn pé tí ò bá rọrùn fún ìrun jàmá ilé tó jẹ́ ọ̀rọ̀ yẹn àyàfi pẹ̀lú tayammum ìrun jàmá lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé kíyàn kírun jàmá wájìbò ní fardhu àìní ni eléṣin wọ́n ti kírun wọn láti tán èèyàn ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ kírun tèèyàn lọ́dọ̀ àwọn kan wọ́n gbà pé yíò wù ẹ̀ nírun
nínú àwọn àfà ẹgbẹ́tì àmá ẹ̀rí tó tẹ̀sùn wọn jù wallahu a'lam ní pé sunnatun muakkada ni súnà tó kan pa ni ó kéré nígbà tá nàbí máa ń gbé jùlẹ̀ ẹgbẹ́tì báwọn àmọ́ ta wá ní sunnatu àìníyà ni téèyàn bá dárun kí ìgbẹ́jọ́ téèyàn bá ti lè dárun kí àjẹsí pé kí ni ń tọ̀hún a sọ pé kò nírun so ọ̀rọ̀ yẹn omi tí wọ́n rárá fẹ́ gbé wá láàrin pé gbé salatul jama'a al-wajiba illa bi tayammum pé kò rọrùn kó lépa bá àyàfi pẹ̀lú tayammum fa innahu yusalliha bi tayammum wọ́n ní yóò kí pẹ̀lú tayammum ni àmá èyí tó hàn jù annahu yutayammam hatta yudraka as-salah ní pé èyí ó ṣe tayammum téyàn ò fi lépa bá ìrun ni li'anna tayammuma innama shuri'a li idraki waqti as-salah wa khawfu fawati gbogbo tayammum ni wọ́n ṣe lófin káfí lè lépa bá àsìkò òun ni kìí ṣe ìrun jàmáà káfí lè lépa bá àsìkò òun tó fẹ́ bọ́ àti pé èèyàn bẹ̀rù pé kásìkò má lọ ní muhafazatan ala al-waqt wallahu a'lam ẹ̀tì rí báwọn a fi ń ṣọ́ àsìkò ní kìí ṣe pé a fi ń ṣọ́ ìrun jàmáà ìyẹn náà ló tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ so ìyẹn náà ó lọ nínú àlámọ̀rí tayammum nínú ọ̀rọ̀ eléyìí tí ó tún wà lórí tayammum ní pé ẹni tó bá jí lójú oorun àsìkò tí wá fún débi pé àsìkò oorun ó ti fún ṣé yóò ṣe tayammum bákan náà láti fi lépa bá àsìkò oorun ṣẹ̀mọ̀ pé ó jọ irú èyí tó ṣáájú ọ̀nà mọ́sálà yìí náà dá ṣe ṣàlàyé tíwájú náà ni pé yóò ṣe tayammum lọ́dọ̀ àwọn kan yóò sì kírun lásìkò yẹn ìyẹn ni tí àfáwà Málìkì sọ àti Awza'i àti Thawri àti Ibn Hazmi ọ̀rọ̀ àwọn ẹlẹ́kejì àwọn ni yóò fẹ́ lẹ̀lẹ̀wẹ̀ yóò sì kírun kódà àsìkò òun bá àti jáde ìyẹn ni mọ́jàbó àwọn jùmhur ìyẹn ni tọ́gọ̀rọ̀ àwọn olùmọ̀ lọ síbẹ̀ àti Abu Hanifa Imam Shafi Ahmad àti ìkannú ọ̀rọ̀ Imam Málìkì nínú ọ̀rọ̀ méjì tí wọ́n ní ìyẹn náà sì ni tí àfáwà àgbà Ibn Taymiyyah tí wọ́n sàlẹ́sà wọ́n wá ní wàhúwà rọ́ọ̀ jẹ̀hẹ̀ òun náà sì lórin ilẹ̀ jù pé yóò fẹ́lẹ̀ lọ́wẹ̀ tó bá wẹ̀ tán yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ kírun kódà àsìkò òun ò bá àti jáde sẹ́mọ̀ pé lè tẹ̀ ní mẹ́sù ẹgbẹ́tì nínú ẹ̀rí wọn tí wọ́n wá lò iná ni hadith annabi sallallahu alaihi wasallam tí annabi sọ pé amma innahu laysa fi an-nawmi tafriz dádájú kò sí níbi oorun sísùn àṣẹ ètò sí níbi oorun sísùn innama tafriz ala ma lam yusalli as-salah hatta yaji'a waqtu as-salati al-ukhra ibi táṣe ètò wà ń lẹni tó máa lájúlẹ̀ báyìí tí àsìkò wọn fi wá jáde máa lọ́wọ́ bóyá ń ta lúdò ní àbí ń ṣe fàánfà náà ní àbójò kó síbì kan náà ní iṣẹ́ ní ṣe ní ó yájúlẹ̀ báyìí àsìkò wọn fi wá lọ ẹniyàn láti tó ń bẹ lọ́wọ́ rẹ̀ faman fa'ala dhalika falyusalliha hina yantabih biha ẹni tó bá ṣe ìyẹn tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun ni kó kí nígbà tó bá tají àdìtì yẹn bẹ́ẹ̀ náà Muslim àti Abu Dawud bákan náà ẹgbàá mi náà látọ̀dọ̀ Abu Hurairah ní Bukhari àti Muslim agbá Nabi sallallahu alaihi wasallam sọ pé man nasiya salatan ẹni tó bá gbàgbé tí ò fi kírun ó kàn dúró náà ni kò fura pé òun ò tí kírun pé lẹ́mí rẹ̀ ti wọ́pọ̀ ń kírun ìgbàgbé náà ló sí àwọn náà mà àìníhà àbótí ẹ̀sùn lọ yẹnyẹn tásìkò òun fi jáde Ànábì ní falyusalliha idha dhakara kí n tán kírun nígbà tó bá rántí àbígbà tó bá jí irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam àwọn Ànábì ń ṣèrìn àjò lọ pẹ̀lú àwọn sàábé rẹ́ńjọ́ kan wọ́n dé àyè kan wọ́n ní kí wọ́n tẹ̀dó kan sùn bẹ́ẹ̀ wọ́n sùn ìgbà tí lè mọ́ wọn ò mọ̀ òòrùn ló yọ lówájú wọn bóhùn ṣe yọ tó jí wọn báyìí Ànábì sallallahu alaihi wasallam ní subhanallah pé àyè yìí èṣù ti wà ń bẹ̀ ẹ̀tì rígbà òun ló ṣe lé jí wọn láàyè yẹn gẹ́gẹ́ òtún wá kí wọn bẹ̀ Ànábì wá ní ẹ jẹ́ ká kú láàyè yìí ká sún síwájú wọ́n wá sún síwájú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ gbèrún wọ́n ṣe ìkọ́mọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kírun àṣùbà lẹ́yìn ìgbà tó wọ́n ti yọ sẹ́mọ̀ pé tẹ̀fúrì àti ètò òsì lọ́dọ̀ ẹni tí ń sùn tí ó ní pé gbogbo ẹni tó bá jí tó bá sùn ó sì ní jánábà kó fẹ́ lẹ̀lẹ̀ lọ wẹ̀ kìí ṣe pé wà ní àṣùbà náà láàrín fẹ́ sí táyà mọ́mù náà kó fẹ́ lẹ̀lẹ̀ lọ wẹ̀
lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán ó ṣàlùwàlá ẹgbẹ́tì kó sì kírun. ìyẹn náà ni ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jù lọ́dọ̀ àwọn olùmọ̀. bákan náà wọ́n ní in tí ń jẹ́ sọ̀ídì gan tábà ń sọ pé sọ̀ídì sẹ́mọ̀ pé àwọn olùmọ̀ nígbàtí wọ́n ń ṣàlàyé sọ̀ídì ẹlòmíì máa ń fẹ́ kọ̀ sọ́rọ̀ rẹ̀ sí pé ojú yẹ̀pẹ̀ lọ ẹgbẹ́tì báwọn pé ìyẹ̀pẹ̀ ìyẹ̀rìn kódà ẹlòmíì lè rò pé òkúta òwọ́bẹ́ àwọn àpáta òwọ́bẹ́ ẹgbẹ́tì gbogbo ẹ̀yàn díùn òwọ́bẹ́. nígbà táwọn àfá ń ṣàlàyé nípa tí ń jẹ́ sọ̀ídì ilé tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ láti fi ṣe táyà mọ́mù wọ́n mú víù méjì kan wá. àwọn ẹni alákọ̀ọ́kọ́ wọ́n ní tí ń jẹ́ as-sa'id ní wajhul ard mutlaqan ní gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ láì sáyàfi. wọ́n wá ní bóyá o àwọn òkúta wẹ́wẹ̀wẹ́ ni àbí àwọn òkè ńláńlá ni àbí ìyanrìn ni àbí àwọn ilẹ̀dú àrí granite grafu gbogbo onírìnrìn àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́ndá ní nature sórí ilẹ̀ náà la lè fi ṣe táyà mọ́mù. sẹmọ̀ pé ní tí wọ́n ń sọ kò bẹ́ ewé rí ká mọ́ máa mọ́ lọ sínú látara ewé ńkọ́ àbí alẹ́fẹ́ wáyé lọ sára agi síbò náà ní tí ó jẹ́ wájú láàbì kìí ṣe nǹkan tó jẹ́ ojú ilẹ̀ gẹ́gẹ́ kìí ṣe nǹkan tó jáde wá láti inú ilẹ̀. so ó jẹ́ ọ̀rọ̀ àwọn àfáà alákọ̀ọ́kọ́ ilé ní mẹ́bà bí Abu Hanifa àti àbí Yusuf tẹ́jẹ́ sọ ìbò wọn. bẹ́ẹ̀ ibẹ̀ náà ni tí Imam Maliki lọ àti Ibn Taymiyyah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ibn Azmi ṣùgbọ́n tí ẹ ishtarata fima idha kana wajhul ard min ghayri turab an yakuna muttasilan biha. wọ́n ní tó bá jẹ́ pé nǹkan tó a fẹ́ lò Ibn Azmi ní sọ yìí pé tó bá jẹ́ pé nǹkan tó a fẹ́ lò kìí ṣe nínú ojú ilẹ̀ gẹ́gẹ́ kìí ṣe yẹ̀pẹ̀ kó sàjẹ́ sí pé nǹkan yẹn an yattasila biha ó tún sopọ̀ mọ́ yẹ̀pẹ̀ ó yá yẹ̀pẹ̀ lẹ̀ mọ́ nǹkan yẹn ẹ fẹ́ lo ewé lápèjúwe ewé ẹwà tú sẹmọ̀ pé ìdí rẹ̀ rí yẹ̀pẹ̀ náà ìdí náà ni yẹ̀pẹ̀ náà ní gbogbo tọ́sẹ̀ mú wà kò bùkátà ẹgbẹ́ ìtìkásẹ̀ ẹ̀ṣọ́ pé tó yàtọ̀ orí ń tẹ́ padà lò náà ẹni ó lẹ́pọ̀ mọ́ nǹkan ojúlẹ̀ nítafẹ́ lò náà ní ojúlẹ̀ àbí sawa'an kana qalilan aw kathiran lórí tí wà pọ̀ mẹ́ ní àgbókéré so mo pé ilé ó kílẹ̀ mẹ́. nínú àwọn nǹkan tí wọ́n lò lẹ́yìn wọ́n sọ oríṣiríṣi àwọn ààyè but ká lọ síbi ọ̀rọ̀ àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn sọ pé ń tàn pè ní sọ̀íd òun náà ni ìyẹ̀pẹ̀ pé nǹkan mí ò lẹ́tọ̀ọ́ lẹ́yìn ìyẹ̀pẹ̀ ilé ni tí àwọn Ṣàfi'íyà lọ síbẹ̀ àti àwọn Hanabila àti Abi Thawr ibẹ̀ náà ni Ibn Mundhir ibẹ̀ náà làwọn náà gbórí lọ. nínú àwọn nǹkan tí wọ́n lò lẹ́rìí tí wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ ń ní ziyaratun waradat fi hadith pé àlékún kan wà tó wà nù hadith pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ju'ilat liya al-ardu masjidan pé wọ́n ṣe fún mi al-ardu sẹ́mọ̀ pé alifu alam tí ń bẹ́ẹ̀ tufidu al-umum ní tí ó sì aláǹfààní ni pé gbogbo tí sàn jẹ́ ilẹ̀ ilẹ̀ umumu ni ẹ̀tẹ̀ ibam pé masjidan wa ju'ilat turbatuha li tahuran pé turbatuha wọ́n sì ṣe yẹ̀pẹ̀ bẹ̀ turbu tí wọ́n fẹ́ lò náà nù pé wọ́n ṣe yẹ̀pẹ̀ ẹbẹ̀ ní nǹkan tó mọ́ ajẹ́ pé a lè lo òkúta a lè lo àwọn òkè ńláńlá ibi táwọn lọ nù tagbórí lọ. kọlu fa'ari riwaya wọ́n ní ẹgbàwà mukhassisatun li riwaya wọ́n lè tún dá àdáyẹrí ọ̀rọ̀ mú wá fún ẹgbàwà pé ju'ilat liya al-ard masjidan wa tahuran torí pé òun kàn ní wọ́n ṣe ilẹ̀lẹ̀ fún mi ní ibi tí mo lè forí kàn àti ààyè ibi tí ti máa ṣe ìmára. àmọ́ ìyí wọ́n mú wá pé wà turbatuha àti yẹ̀pẹ̀ ẹbẹ̀ àbí kí ní jẹ́ tòrọ́bù ṣòun tí wọ́n fẹ́ lónà láàfin wípé fàǹfà yẹn kìí ṣò ní ó ti pẹ́ gan táwọn olùmọ̀ ti máa ń fà. bákan náà ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún lò ní màrúwíyá anìnàbí sallallahu alaihi wasallam sígbàtí tẹ̀mọ̀rí annahu qala wọ́n ní tí wọ́n gbà alátọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam pé annabi sọ pé u'titu ma lam yu'ta ahadun min al-anbiya pé wọ́n fún èmi annabi ní nǹkan tí wọ́n fún anybody nínú àwọn annabi tó ti ṣáájú rí. nínú ẹ̀ wọ́n ní nusirtu bir-ru'b wọ́n ràn mí lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù kọ́ọ̀tá máa bẹ̀rù ní tó bá lè kú bí ìrìn àjò oṣù kan tá fẹ́ jà
uti'tu mafatihal ard wọ́n sì fún mi ní àwọn kọ́kọ́rọ́ ilẹ̀ẹ́lẹ̀ ibi tí wọ́n fẹ́ lọ bẹ̀ ni pé wàjú ìlàlí at-turab tuhuran wọ́n wá ṣe yẹ̀pẹ̀ ní nǹkan mímọ́ fún mi ẹgbẹ́ òun náà tún dé pẹ̀lú turab wọ́n wá ní wàjú ilat ummati khairul umam àmọ́ bá dì sí ṣe dùn tó munkarul hadith yẹn munkaru ni tọ́bá ní hadith munkaru lọ́dọ̀ àwọn afọ́ aládìtì wọ́n ní pé mukhalafatu da'if liman huwa awthaq minhu tọ́bá ní ṣáàdù mukhalafatu thiqqa liman huwa awthaq minhu ṣáàdù nù ní pé ẹnìkan òun náà lè gbára lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ó wá lọ yapa sí àwọn tí a tún ní ìgbára lójú títí ẹ̀ lọ ṣáàdù nù àmọ́ munkarul hadith ẹni tí ẹ̀ ní nípìnlẹ̀ òun tí ẹ̀ dọ̀ífù ní ó lẹ àìwòye sọ́rọ̀ rẹ̀ ó wá lọ yapa sí àwọn tí a lè gbára lọ́wọ́ wọn ẹ̀gbọ́ rẹ̀ kẹ̀gbé pàdánù so hadith yẹn wọ́n ní munkarul hadith ni a jẹ́ sí pé kò sélò àmọ́ èyí tó wá rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn ni pé walladhi yatarajjahu indi àfáà tó ṣe tíra ìyàn Abu Malik wọ́n ní huwa al-qawl al-awwal bi annahu yajuzu ala tayammum bi kulli ma yutlaqu alayhi ismu al-ard pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn ṣe tayammum pẹ̀lú gbogbo tá bá ti lè pè ní ó kọ nǹkan tó lọ́n dá mọ́ ilẹ̀ ẹlẹ̀ ẹ̀dìrí báwọn aw hamala shay'an min al-ard kal-gubar wa nahwi àbí nǹkan yẹn ti lọ gbé nǹkan kan nínú àwọn nǹkan tó jẹ́ pé ilẹ̀ ẹlẹ̀ náà ni ó nìkan yẹn gẹ́gẹ́ bí eruku nísìn ẹ̀rí láìlọ̀n lórí ilẹ̀ bẹ́ẹ̀ sí wá rí láìlọ̀n ẹwà rí eruku lórí láìlọ̀n ẹwà mú ẹwà rí eruku lórí rẹ̀ ẹwà sí táyà mọ́mù lórí láìlọ̀n tí ẹmọ̀ pé eruku náà ni ẹ̀ sí táyà mọ́mù lórí rẹ̀ so ìyẹn ni gbólóhùn tó rinlẹ̀ jù nípa wípé gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń dá mọ́ ilẹ̀ òkúta ni àpáta ni àwọn òkè ni àyànjú ni gbogbo ìran tí wọ́n pín sí èyí tá a mọ̀ àti èyí tá a ò mọ̀ tá a sáàmù pé nature lẹ́lẹ̀ ni kìí ṣe 30 sìmẹ́ǹtì o ẹ̀ ti fi kẹ́míkà sí kìí ṣe láńsọ àbí kéèyàn wá dá ìdó lẹ́tọ̀ kéèyàn ṣe táyà mọ́mù lórí bàlátọ̀ lórí táìsì àwọn àfáàǹfà lódodo àmọ́ kò lẹ́rìí ẹgbẹ́ ti bá ọ̀rọ̀ tí ò rinlẹ̀ ní kéèyàn ṣe táyà mọ́mù lórí táìsì so mo rò pé ìyún yé àbí lórí ibi tí wọ́n ti sìmẹ́ǹtì tàbí kankéré rẹ̀ so ó jẹ́ ọ̀rọ̀ ní ṣókí ń bẹ̀. Bákan náà wọ́n ní táyà mọ́mù a rí pé bí wọ́n ṣe ń gbé àwọn ìdájọ́ yẹn bọ̀ pẹ̀lú àwọn mọ̀sáìlì tó ní sí pẹ̀lú rẹ̀ so wọ́n ní àlàyé yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ní wá lórí ẹ̀ torí àǹfààní àlùmọ̀ wọ́n wá ní ó dá kéèsì míì tó wá ń bẹ ẹni tó bá jẹ́ sí pé fákìdùn tọ̀hùrẹ́ yìí kò rí omi tí ó fi ṣe ìmára kò tún wá rí bádàl táa mọ̀ sí ìyẹ̀pẹ̀ òkúta táyà mọ́mù ní ṣíṣe tó fẹ́ ṣe ìmára kí ni ó ṣe yóò sì ṣèjọsìn kò rómi ẹ̀pẹ́ condition máa ń wà láti gbà mí ọ̀ ní rómi tó fi ṣe ìmára àbí tó fi ṣàlùwàlá ọ̀ ní rókúta ọ̀ ní rí yẹ̀pẹ̀ bóyá yẹn travel ní sí ẹwà ń bọ̀ jọ́nì yẹn ti pẹ́ ọlọ́kọ̀ òsì dúró ẹ̀yìn ìwà mùtẹ́bì pé bá ṣe ń lọ ìbóyá ọlọ́kọ̀ olè má dúró kẹ́mọ́kúta kékeré kan dání pé ẹ fi ṣe táyà mọ́mù ní ọkọ̀ kò wá dúró ẹwà wo ago fáìsì pé àsìkò mọ́mù ẹ̀ jáde kí lẹ ṣe ẹ̀rọ mi tẹ́ fi ṣàlùwàlá kò rọrùn kò tún sókúta àsìkò mọ́mù sí ní ẹfẹ́ ṣèjọsìn wọ́n wá ní àsọ́ọ̀kọ̀ ò léyìí ulama èyí tó lálàáfíà náà ọ̀rọ̀ méjì tí ń bẹ fáwọn àfà tí wọ́n ní lórí ẹ̀ tí man fákọ́dà tọ̀hùrẹ́ nípa ẹni tí ò bá rí omi tí ò tún rí nǹkan tí ó fi ṣe táyà mọ́mù annahu yusalli ala halihi fil waqt wala i'adata alayhi ẹnìyàn yóò kírun lásìkò ọ̀hún kò sì ní san padà tó bá padà débi tí ń lọ lápèjú ẹ̀sìn ọlọ́mọjà rí èèyàn wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n sí ẹ̀sùn pé wà abudullah hatta ya'tiyaka al-yaqin ọlọ́run òbùn á nírun kò sí irú condition tó lè wà lópin ìgbà tí láàká ìwà bá ṣiṣẹ́ ìran kò sí bọ́ ti fẹ́ sí ìyẹn wà lẹ́gbẹ́ ẹ̀wọ̀n kò lè sọ fún wọ́dà pé ẹ dákun ẹ bá mú òkúta kan dá lò
kò sì lè ṣàlùwàlá nínú ibi tó wà ọlọ́wọ́ òsì mú nírun tó ti gbé wà lọ́gbẹ̀wọ̀n àbẹ́yàn wà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run mẹ́jọ àrí má fi ṣàdánwò fún ogun ọjọ́ ń bẹ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run dákun mọ́sà ìbára dóòlà wọn ìyẹn wà lọ́wọ́ wọn kidnapper wọ́n wá so ń sẹ́kẹ́sẹkẹ̀ níbi tó wà náà kò láǹfààní àti ẹ̀ ti súnmọ́ ọwọ́ ǹgbẹ́ kò lè fi lulẹ̀ níbi tí ó ṣe táyà mọ́mù níbi tí wọ́n so dé ó yẹn so ọwọ́ rẹ sẹ́yìn ni ẹ̀dìgẹ́ẹ̀tì báwọn irú ẹnìyẹn kí ni ó ṣe kò lè ṣàlùwàlá olómi kò tún lè rí táyà mọ́mù ṣe kò wá ní kírun ni èyí tó lálàáfíà náà àwọn àfáà ní pé yóò kírun tó bá sì kí kò ní dá ìrun yẹn padà mọ́ eléyìí ni ìlànà Imam wa Shafi'i fúnra wọn àti Ahmad àti àwọn èèyàn wọn àti Ibn Azmi bẹ́ẹ̀ Ibn Taymiyyah náà lọ lórí ọ̀rọ̀ náà abanu Mughni Ibn Qudama àti Majmu' Fatawa Ibn Taymiyyah nínú ẹ̀rí tí wọ́n lò ní gbólóhùn Ọlọ́run tí ń bẹnu Suratu Taghabun àyà 16 níbẹ̀ wọ́n ní Allah subhanahu wa ta'ala sọ pé fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù Ọlọ́run ẹ páyà Ọlọ́run pé bá ṣe kápá ma ìyẹn fẹ́ sàlọ̀ alẹ́ olómi kò rómi ó fẹ́ ṣe níyẹ̀pẹ̀ kò rí ẹ̀yẹn kí alókù yóò bẹ̀rù Ọlọ́run bó bá ṣe ní kápá ma náà ni bó ṣe ní kápá ma náà ni kó kírun yẹ bó ṣe rí ara ẹ̀ àti gbólóhùn Ọlọ́run tó sọ nínú Suratul Baqara àyà 286 níbẹ̀ pé la yukallifullahu nafsan illa wus'aha Ọlọ́run ò lábọ̀ ẹ̀mí kan lọ́rùn àyàfi nǹkan tó yẹn bá níkapá rẹ̀ èèyàn níkapá nǹkan Ọlọ́run ò lábọ̀ yẹn lọ́rùn ilẹ̀ fìrí tí àwọn àfáà ní kọ́ ìdà pé la taklifa illa biqudra ma adamil qudrat ní gbogbo mi la taklifan ma adamil qudra illa ma qudra ní gbogbo mi pẹ̀lú ìbára bí wọ́n ti gbé kalẹ̀ pé kò sí pé à ń la ìwẹ̀ sí bọ̀yàn lọ́rùn téèyàn bá ti níkapá ìyàn ní kápá wá ní kó ṣe no ìyẹn ti lọ́nà bákan náà àdíث Abu Hurairah radiyallahu anhu ilé tí ń bẹnu Bukhari àti Muslim wọ́n lá Nabi sallallahu alaihi wasallam sọ pé idha amartukum bi amrin tí ń bá pàyín láṣẹ pẹ̀lú àṣẹ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí fa'tu minhu mastata'tum ẹ ṣe bẹ̀bá ṣe kápá ma ẹ̀sìn ìgbà báàbù ma'murat ní tán bá pa wá láṣẹ bá bá ṣe níkapá ìníká ṣe sí láàfírí àdífì Imran bin Hussein nígbàtí ó ní bàwásíẹ̀ tó ní ìdíyọ tí jẹ̀díjẹ̀dí mú kò wá lè kírun lórí ìnàró ànábì wá rí ṣe sí rẹ̀ ànábì wá sọ fún pé sallu qa'iman kírun ní ìnàró fa in lam tastati' tó bá ní kápá àti kírun ní ìnàró fa qa'idan kírun ní jòkó fa in lam tastati' tó bá tó lè kí lórí jòkó fa ala al-janb fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́kí so ìyẹn láàfin pé n tó bá jẹ́ bábù ma'murat in tí wọ́n ní a ṣe tán pàwọ́ láṣẹ rẹ̀ bá a bá ṣe kápá ma ní ṣẹ̀ríà Islam yìí fẹ́ ọ̀jàjà lé wa lórí ní tí wò ma ó jẹ́ ẹ̀rí tí wọ́n lò ní àkọ́kọ́ bákan náà ọ̀rọ̀ pọ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wọn náà ló tẹ̀sùn kò ní ìdíkáwẹ̀ lọ síbi ọ̀dọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ẹ̀díẹ̀ torí ọ̀rọ̀ lásán ni wọ́n fi gbá lẹ́gbẹ̀ẹ́ àwọn masáìlì kan wà mo fẹ́ jẹ́ àparí ọ̀rọ̀ táyà mọ́mù yẹn lónìí bímìlá àwọn masáìlì kan wà tó ní ṣe pẹ̀lú àníyàn níbi táyà mọ́mù wọ́n ní ó lẹ́tọ̀ọ́ kéèyàn dàníyàn nígbàtí a bá fẹ́ gbé ẹ̀gbẹ́ kúrò torí pé a fẹ́ kírun sẹ́mọ̀ pé ẹ̀tọ́ ni kò sí innamal a'malu binniyat gbogbo táwọn ń pè ní amálí iṣẹ́ àbùkátà níyàn níbẹ̀ tàbá fẹ́ ṣe táwọn ọmọ ìṣẹ́ pé amálí yóò náà so pé a níbi àníyàn bẹ̀ àmọ́ àwọn àfáwa ní ọ̀rọ̀ oríṣiríṣi àmọ́ ìtó tó nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé táyà máàmù yakunu maqaman mutlaqan yóò dúró ní ipò omi náà ni torí pé a fẹ́ fi ṣe ẹ̀tọ́ nǹkan tá ń fi omi ṣe lẹ́tọ̀ọ́ a fẹ́ fi òun náà ṣe ẹ̀tọ́ rẹ̀ ẹgbẹ́ aláwọn àfáà ní kọ́ídà pé albadal yakumu maqama mubdali fi ahkami ila fi sifati ní tí ń jẹ́ badal ní tá a fẹ́ fi rọ́pò nǹkan yóò máa bẹ ní ipò ń tá a fi rọ́pò rẹ̀ fi ahkami nínú ìdájọ́ la fi sifati kìí ṣe nínú òròyìn rẹ̀ la fi ṣàlàyé níbẹ̀rẹ̀ rẹ̀ pé a lè sọ pé sífà bí a ṣe ń sàlọ̀ lánà lọ́yẹ́ ti fi káyà mọ́mù
wọ́n fẹ́ ṣe táyà mọ́mọ́ ọwá ń kó yẹ̀pẹ̀ jẹ wọ́n fi yẹ̀pẹ̀ fín mú no àìmọ̀kan nìyàn ẹgbẹ́ ti bá ní náà láti bá débi pé àwọn tí wọ́n sọ pé tábà ń ṣe àlùwàlá bọ̀ pé tábà débi tí ọgbẹ́ wà àwọn àfi táyà mọ́mọ́ àfi yanjú yòókù a ní ṣe táyà mọ́mọ́ wọn ní nínú sífà rẹ̀ a máa ṣe mọ́ṣínrù rọ́ọ̀sì níbẹ̀ táà máa ń pa orí táà máa ń fọ ẹsẹ̀ a máa ń pa ẹsẹ̀ ń bẹ so even alkọlù rọ́ọ̀jẹ̀ ọ̀rọ̀ tó nílẹ̀ náà ni pé tí ó bá ṣe táyà mọ́mọ́ kó ṣe ẹgbẹ́ẹ̀tì tí ó bá ti ní kápá àti lo omi àmọ́ kó ṣe jámù méjèèjì yẹn ọ̀rọ̀ yẹn kọlù marjuh so irú ẹ náà ni àwọn tí wọ́n ń sọ ń bì nípa wípé àáfi nǹkan yẹn sí àáfi ṣe lẹ́tọ̀ọ́ àwọn nǹkan tá ń fi àlùwàlá olómi náà sí ní ẹ̀tọ́ ni so ó jẹ́ ṣókí lórí olóò náà bákan náà táyà mọ́mù ní ṣíṣe a ṣàlàyé fún wa pé èyí tó onírìnrìn àwọn kèfìyàt ní àwọn àfáàmú wa ká dára padà èyí tó kún jù nígbàtí wọ́n kó gbogbo àwọn ẹ̀rí yẹn jọ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú eléyìí tí Ànábì ṣàlàyé fún Ammar ibn Yasir eléyìí tó kún jù nígbà tó lọ fi yẹ̀pẹ̀ wẹ̀ nínú àdìsí ta kà síwájú fún wa iná ní pé tá a bá fẹ́ ṣe táyà mọ́mú àáfọwọ́ lulẹ̀ ọwọ́ wa méjì á fi lulẹ̀ ní lúlú ẹ̀kan ṣoṣo kìí ṣe méjì ṣàlàyé pé àdìsí Abdullahi ibn Umar yẹn àdìsí yẹn dọ̀ífù ni tá a bá wá fọwọ́ yẹn lulẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo àáwá fẹ́ ọwọ́ yẹn àwọn afá ní ìmọ̀ pé pé atẹ́gùn lèyìn ó fi fẹ́ ọwọ́ àbí ẹ̀gbọ́n náà báyìí tẹ́ bá ti wá gbẹ́ náà ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá fi ọwọ́ yẹn pa ojú tẹ́ bá ti fi pa ojú tán ẹ̀ fi pa ọwọ́ ó tán kìí wá ṣe pé tẹ̀kìráàrù ẹlòmíì náà ẹ̀ torí ló sá máa mú lọ al-aslu fil mas'i marratan kọ́ídà ni tẹ́ bá sọ pé tó yàn pa nǹkan ẹ̀kan ṣoṣo náà ní ìpìlẹ̀ rẹ̀ tẹ́ bá pa lẹ́ẹ̀mejì ẹ̀ pa lẹ́ẹ̀mẹ́ta ó tún bùkátà sẹ́ẹ̀rì tàbá fẹ́ pákú fì nísìn àwọ̀ bàtà aláwọ̀ ẹ̀kan ṣoṣo náà lẹ́ẹ̀ fọwọ́ pa kìí ṣe pé ẹ máa pa lọ ẹ máa pa bọ̀ ìgbà tẹ́ sáwà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta no ìyẹn ò lọ bẹ́ẹ̀ so lẹ́yìn rẹ̀ lómi tó sá máa ṣe báyìí ló sá àkílò lè tó bá nù káyà mọ̀ orí sígbà wo nìwọ́ tó mú wà ẹgbẹ́ẹ̀tì so wọ́n ní ẹ̀kan ṣoṣo náà ni tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ní mu débì ẹgbẹ́ẹ̀tì báwọn àdìs tó sọ ọ̀rọ̀ nípa ilé àti ṣàlàyé fún wa pé kò fẹsẹ̀ múlẹ̀ àdìs Abdullahi ibn Umar yẹn náà ni kò fẹsẹ̀ múlẹ̀ òun náà sì ló mú dọ́gbàtẹ́yìn wá ó ní dọ́gbàtán lil wajhi wà dọ́gbàtán lil kaffayn ó ní lílú àkọ́kọ́ ẹ fi pa ojú lílú ẹlẹ́ẹ̀kejì ẹ fi pa ọwọ́ àmádìsì yẹ kò rinlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé àwọn olùmọ̀ lórí ẹ̀ báàbù yẹn mọ́ bákan náà àwọn nǹkan tí máa ń ba táyà mọ́mú jẹ́ gbogbo nǹkan tí máa ń ba àlùwàlá olómi jẹ́ náà ni máa ń ba táyà mọ́mú jẹ́ ilé kò sí apẹ ẹnu lọ́dọ̀ anybody nínú àwọn olùmọ̀ nípa Islam àmọ́ àwọn masáìlù kan tó wá ní omi àjọ ń womi náà ni àwa rómi a ti dàmú àrómi àwa sí táyà mọ́mù àwa wà lẹ́nu ọ̀nà ń bí pé kámàbọ̀ akàrẹ́ nìkan tí ó fa kẹ́ẹ̀gì dání pétọ̀ omi ti dé o ìwé ẹnìyàn náà sọ sẹ́yìn gbé ti ṣe táyà mọ́mù tẹ́lẹ̀ ṣé yóò lọ máa kírun ni àbí yóò lọ sàlùwàlá ibi táwà rẹ̀ gbẹ̀rùn àwọn ọ̀rọ̀ fáwa ní ọ̀rọ̀ lórí ẹ ìpanupọ̀ àwọn àfà lórí ẹ ni pé anna tayammumahu batilun la yujzi'u an yusalliya bihi táyà mọ́mọ́ rẹ̀ ti bàjẹ́ kò lẹ́tọ̀ọ́ kó fi irú táyà mọ́mọ́ yẹn kírun mọ́ wa annahu aada bi halihi qabla tayammum intan bí ìgbà tí ò sí ní mara ń ló ti wà stéèjì tó wà bí ìgbà tí ò sí nínú mara pàápàá ni torí pé torí omi tí ò rí náà ló fi ṣe táyà mọ́mọ́ omi sì ti dé kò sí bẹ̀rẹ̀ jọ́sìn kó lọ lómi ní bákan náà nínú àwọn mọ̀sáìlì ilé tí ó tún wà níbẹ̀ ní pé ẹni tó ṣe táyà mọ́mù ó ti wá kírun tán nígbà tó kírun tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbómi dé àbí kò tí ẹ̀ tí kírun tán gan ó wà lórí ìran ó wá gbọ́ pé wọ́n náà ti gbómi dé o ìṣìn tí ń bá ràn lọ ṣé yóò parí ìran rẹ ní àbí yóò kọ́ ti ìran àwọn àfáà nínú ìyàpọ̀ ẹni lórí eléyìí lórí ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní yẹ́pọ̀ ìṣọ̀lá wọ́n ní yóò gẹ̀rùn yóò stop òun yẹn yóò wá pọn dandan fún kó lọ lo omi lẹ́yìn ìgbà yóò ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ afresh láti bẹ̀rẹ̀ ilé níbi tí àwọn Abu Hanifa wà lórí ẹ̀ àti Imam Ahmad òun náà ni ọ̀rọ̀ tí afáwà Tawi sọ
àti Ibn Azmi ẹ̀rí wọn lórí ẹ̀ ní gbólóhùn Ànábì sallallahu alaihi wasallam tẹ́lá Ànábì sọ pé as-sa'idu tayyib wudu'ul muslim, ojú ilẹ̀ eléyìí tó mọ́, ilẹ̀ ẹlẹ̀ tó mọ́ àlùwàlá ló jẹ́ fún mùsùlùmí. Wa in lam yajid al-ma'a 10 sinin, kódà kó máa rí omi lọ́dún mẹ́wàá, kéèyàn máa rí omi lọ́dún mẹ́wàá, ilẹ̀ ẹlẹ̀ àlùwàlá máa ṣàlùwàlá máa ṣe táyà mọ́mù lọ. Ọlọ́run ṣe mímọ́ fún wa. Wọ́n ní fáìlà wajadatil ma', àmọ́ tó bá ti lè rí omi fa amsahu jilduka, ọya jẹ́ kí omi yẹn kan ara rẹ̀. Ẹ ti rí báwọn tó bá ti rí omi jẹ́ kó mi kan ara rẹ̀ lọ ṣàlùwàlá náà sọ. Yani hadith yẹn dọ̀ífù ni, àwọn àfáà ṣe ìyàtọ̀ níbi tahsinu rẹ̀. So àmọ́ wọ́n wá ní eléyìí wahada wajidun lil ma', ẹni tó rí omi lélẹ̀ tó rí omi. Wọ́n wá ní ẹlẹ́ẹ̀kejì qalu wa li annahu qadara ala isti'mal al-ma', ṣe bó ní kápá àti lómi fabatala tayammumuhu kal kharij min as-salat, pé táyà mọ́mọ́ rẹ̀ ti bàjẹ́ náà ni bí ẹni tí ó jáde kúrò lórí ìrun, ibi ìrun rẹ̀ ti bàjẹ́ náà ni. Pé so ọ̀rọ̀ lórí ìrun ní sókí náà. Bákan náà wọ́n tún sọ pé pé táyà mọ́mọ́ ní ìmára tó jẹ́ ọ̀ràn èèyàn ni, ó sì máa ń bàjẹ́ pẹ̀lú tí làlúrí bá ti kúrò, ìmára tí a ṣe pẹ̀lú làlúrí ni, tí làlúrí yẹn bá ti wá kúrò, ìdájọ́ yẹn náà òun náà ti kúrò nù, ó ti bàjẹ́ nù. Gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe mára tó jẹ́ mùsàhádọ̀, ẹni tí ẹ̀jẹ̀ àwọ̀ nádà láàmú, láti pé tí ẹ̀jẹ̀ yẹn bá ti stop kí ló kù, so yóò máa kí normal ní. So bákan náà wọ́n ní ẹni tí ń bá ìran lọ, ẹni tó ti kí wọn tán àbí ó wà lórí ìran gẹ́gẹ́ bá ti sọ, ṣé irú ẹni tó wà lórí ìran, ẹ jẹ́ ká kọ́ mú tiẹ̀, irú ẹni tó wà lórí ìran tó gbọ́pọ̀ ti gbómi dé, ṣé yóò járun ni àbí kí ni ó ṣe? Wọ́n ní àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Imam Malik Shafi'i, ẹ̀gbà wá méjì ló wá látọ̀dọ̀ Imam Ahmad, wọ́n náà sọ pé ẹ̀ntàn ó padà, ẹ̀rí wọn tí wọ́n lò àti Ibn Mundhir náà wọ́n ní wala tubtilu a'malakum, yóò mọ̀ bá àwọn ẹ̀ lọ ni pé ẹ gbọ́dọ̀ bá ṣẹ́ yín jẹ́, ẹ má bá ṣẹ́ yín jẹ́, iṣẹ́ tẹ́ ń ṣeun ẹ má kọ̀ndẹ́mù ẹ̀, ẹ má bá lọ. Qalu fala yajuzu lahu an yakhruja min as-salati li dhalik, wọ́n ní kó má járun torí yìí, wọ́n ní kó má járun torí yìí. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní anna lit-taharati waqtan wa lis-salati waqtan, ìmára lásìkò tiẹ̀, ìrun náà lásìkò tiẹ̀. Nígbà yìí wá ní yóò mọ̀ jẹ́ pé ìjọsìn tó yàn ṣe pẹ̀lú nǹkan tó jẹ́ ọ̀ranyàn nímara lẹ́yìn ìgbà tí ó ti wà lórí ìrun, pé irú ẹni yẹn faqad tayammam kama umira, ṣe bí wọ́n ṣe pa láṣẹ nígbà tó ti wó mi tí omi, ó ti táyà máa ń bọ́ ṣe pa á ṣe fún, ó wá jáde kúrò nínú nǹkan tó jẹ́ ọ̀ranyàn mímara pẹ̀lú Allahu Akbar. Wọ́n wá ní kò lẹ́tọ̀ọ́ kí ń tàn ń lọ já ìran rẹ̀, wọ́n ní ò lẹ́tọ̀ọ́ kó járun pé kó wà bẹ́ẹ̀. So nínú ẹ̀rí tí wọ́n tó ń lónìí. So ọ̀rọ̀ táyà mọ́mù yẹ torí ọjọ́ wa tí ó ti lọ, so ibi tí Allah subhanahu wa ta'ala ní kí aláǹfààní àti lè mú dénù, so ibi tẹ́ ó ní alẹ́ mú dénù. So ní ṣókí ni pé ẹni tó bá ti kí wọn tán tiẹ̀ owó tiẹ̀ lọ́rọ̀ kankan, wọ́n ti kí wọn tán wọn á gbé mi dé, so kò sọ̀rọ̀ kankan ittifaqan. So eléyìí àǹdí Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣe fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ jùlọ lọ, kó jẹ́ wúlò fún aláyé ń bì àti ní ọjọ́ al-qiyamah, àtàwátá wí àti àwátá gbọ́, kó ṣe lókún fa dáadáa fún wa láyé àtàlùkìyàmà, kó má ṣe ní ìbálẹ́jọ́ ọgbún fún wa. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.